àkọ́kọ́ ni pé ẹ bá mi ṣe astaghfirullah mẹ́ta ọ̀yà astaghfirullah 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 mo fi ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run níbi mo gbàgbà sẹ́ nípasẹ̀ wípé àwọn wíbẹ̀ ṣẹbẹ́ àfa ń bẹ́ ń jókòó mo wá dọ́gbọ́n yọ wọ́n lẹ̀ kẹ́rẹ́ kí n sáré tún dá sẹ́nétọ̀ lóhùn wọn ò ká kẹsẹ̀ torí páwọn ni wọ́n bí mi ṣùgbọ́n àrífín ni. Masha Allah. ẹ má sòkò dá mi lẹ́bi lérí ẹ̀ mo dára mi lẹ́bi. Masha Allah. lóje lọ gbé àforíjì lọ́dọ̀ Ọlọ́run bàbá ọjà tẹ dálẹ̀ ló kún lọ́fà eléyìí ni o. Masha Allah. ìntò yín rí fi o ìntò yín fi ilẹ̀ kí n máa já kàkí o. Masha Allah. mi ìdẹ̀fẹ́ kí bàbá máa sọ̀rọ̀ lọ́wọ́ kí wọ́n wá sọ pé mi ò sí ń jókòó mo mú sẹ́nẹ́tọ̀ lọ kó lórin ọkọrin yẹn sà mo kàn fi ṣe ẹ̀rí mo jẹ́ ni o. so màá lè fi opportunity time yẹn gòkè pẹ̀lú senators kórè ẹ̀ lè máa sọ̀rọ̀ kí wọ́n sọ pé mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ níbi kan mi ò tó bẹ́ẹ̀ o. Fọdúnlá ti ṣe Muhammadu Jami àmì ọlọ́wọ́ ọba Àjàdí As-Sunusi òmìnira ayé dúpẹ́ fún Olódùmarè ọba tó mú rọjò ní. ọ̀pọ̀ nìkan kọ́kọ́ ń bá ayé dáná wípé Muhammadu ló máa wọ̀ ọmọdé ló máa sọ́kúrá ló máa wọ́n fọlárí tó lásìrò lọ́kọ́ wọ́n ní kọ́lárí tó wọ́n náà sábìlà ṣọ́kì. Àjàdí ọpẹ́ òun dúpẹ́ fún Ọlọ́run ṣòro dúpẹ́ ọba tó fọwọ́ alájọ òní rí bí ó bá fún darí kí lọ́wọ́ gbà láwọn àbújá ló fẹ́ pọ̀ lọ́run lọ́jọ́. àmì Ọlọ́run àkókò àpẹẹrẹ ni pé òdòdó lọ́rẹ̀ òsì wà bí aláìsí tí wọ́n tọ́pẹ́ aṣọ ìyá márùn lọ́rọ̀ orin takókó lóde ayé máa wá sọ orí ìfòrò túnbẹ̀ òní ti rẹ́ nìkan tó pé ìròyìn fáyé gbọ́ tí ó sì dúró bára kí ìròyìn ọ̀hún láyé mo tó rẹ́ nìyàn kan tó fọ aṣọ tó sì sá aṣọ yìí ò sì gbọ́ níṣojú ẹ̀ tó fi kú kí ló wá ṣe Àjàdí tó rò ní sọpẹ́ ìwà tó wá tán bẹ́ẹ̀ ni kò pa ẹ lórí àwọn tó mọ ká tó tọ́ rọ́bà kí wọ́n tó tọ̀ ọ́ ṣe báwọn ọmọdé ṣàlàyé fáwọn tó ń tọ̀ ní ìrọ̀rùn wípé ọpẹ́ ló yẹ wọn bàbá ọpẹ́ èmi ń dúpẹ́ fọlọ́run ṣé èyí dúpẹ́. ọba tó fún wa lọ́jọ́ òbí rí yóò bá fún wa rí kìlọ̀ ọ̀dà láwọ̀ àwùjọ ló fẹ́ pẹ́ lọ́rùn lẹ́jọ́. ìyá mi ṣe ìdá Fatima Ajafariya màmá ń náwó ṣé mi Fọdúnlá ti ṣe Muhammadu Jami As-Sunusi. bàbá bẹ́ẹ̀ nìyẹn bá lọ́rọ́ lóhùn jinlẹ̀ dáadáa wọ́n mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti sùn tó tún jì bọ́lá wọn pẹ́ ló yẹ kó jáde lẹ́nu wa torí ènìyàn lè sùn pẹ̀lú àlàáfíà lálẹ́ kójú lóhùn rẹ̀ kó dá lọ́ọ̀rẹ́ kíákíá àdèmáyé èèyàn láyé ti fi ṣe experiment ó tún wọ́n ń gbìyànjú kó òun lè ní improvement disappointment ò jẹ́ kó tún lè fún movement wọn máa ń kánò tó máa best to enjoyment ẹni tó lòun bá fọwọ́ ìnira ẹ̀gbá mú wọ́n sì máa kábàámọ̀ pé kí lòun kan wáyé fún náà tó fún akọ ẹni tó ti rí ṣe rí tí yòórí ṣe máa rọ ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tó sì ń tiraka pé ọpẹ́ ló yẹ Àjàdí ọpẹ́ òní dúpẹ́ fọlọ́run ṣòro dúpẹ́ ọba tó fáwọn alájà òní rí yóò bá fún wa rí kìlọ̀ ọ̀dà náà àbújá ló fẹ́ pẹ́ lọ́rùn lẹ́jọ́. Ayatollah bàbá ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ Kúránì tẹ̀kẹ́ lóṣù gbọ́dọ̀ ta ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ àjọdúró ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ àmì ọlọ́ ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ àjọdí ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ Kúránì tẹ̀kẹ́ lóṣù gbọ́dọ̀ ta ọmọ kọ́lẹ́gbẹ́ òfin ṣọṣẹ́ Àjàdí Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjábà níyì fàáfàá bí yín Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjábà níyì fàáfàá bí yín. ọmọ ológun
dàgbà títí kó má mọ̀mọ́ pábílẹ̀ kan nìyá àwọn Fọ̀dílájíṣẹ́ Muyideen bàbá mi Bello Àjàní ẹ bá ń pariwo ṣéèrù. bàbá mi Lájàrá ẹ tún bá ń pariwo ṣéèrù. ọmọ yín òun gbọ́ngàn làwọn ń jẹ ẹ̀kọ́ tẹ́ kọ́ wa òye tẹ́ fi yé wa ìmọ̀ tẹ́ fi mọ̀ wá òun làwọn ń lò nínú ayé láyé fi ń fẹ́ tiwa láyé fi ń gbà tiwa bàbá Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín o ìsìjábà níyì fàáfàá bí yín Ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjábà níyì fàáfàá bí yín. àwọn bàbá ni wọ́n ní kí n ṣe ní fẹ́rẹ́ńjógí alásàlátù ló ń bẹ níbí kárọ̀ọ́ra kọrin àsàlátù yẹn níwọ̀nba ṣáà máa fa sálátù ránṣẹ́ o wọ́n máa fa sálátù ránṣẹ́ nígbà tọ̀jẹ̀ máa gbé tọ̀jẹ̀ máa gbé tọ̀jẹ̀ máa gbé Mẹ́dínà wọ́n máa fa sálátù ránṣẹ́ wọ́n máa fa sálátù ránṣẹ́ wọ́n máa fa sálátù ránṣẹ́ bá wọ́n máa fa sálátù ránṣẹ́ sábà wọ́n máa fa sálátù ránṣẹ́ nígbà tọ̀jẹ̀ máa gbé tọ̀jẹ̀ máa gbé tọ̀jẹ̀ máa gbé Mẹ́dínà wọ́n máa fa sálátù ránṣẹ́. Sheikh Muhammadu Rasulullah Al-Muqtaru bàbá dáadáa onímọ̀ṣáláṣí ńlá àsálátù ní bàṣẹ títí ayé mi wọ́n máa ní máa fòwé kí bàbá àsálátù ní bàṣẹ títí ayé mi wọ́n máa ní máa fòwé kí bàbá. Abúlé láti fún mi ìyá náà bàbá olóyè tuntun kọ́rọ́bọ́tò bí ọká ọkùnrin mọ̀gbẹ́ bíi kádà ìmọ̀ṣẹ́ bí. ẹni bá ti gbàtà wà fà lójoojúmọ́ ọlọ́run máa lékún ẹni bá ń ṣètò ọlọ́run ọba lójoojúmọ́ ìwé a máa lékún. Abúlé láti fún mi ọjọ́ yìí ìyá náà dẹ́kunlé òyìnbó tó ń ta lẹ́tà alẹ́ ọ. ìyá náà ní iṣẹ́ omi òní jẹ́ tiná ẹni tá a bá fi iṣẹ́ rere rán ó dájú kò ní ṣàlàyé jẹ́ Adékúnlé. ìyá náà níbi àṣàmọ̀ mi o ìwà rere ni wọ́n fi fún ẹ lóye kì í ṣe nítorí owó rárá. Abudulati Fúnmi Adékúnlé ìran ènìyàn méjì ní iná náà tá a bá ní ká sọ nípa owó Fọ̀dílátù Sheikh Muhammadu Jamiu owó ń bẹ lápò bàbá tá a bá tún ní ká sọ nípa owó bàbá mi Muyideen Bello owó ń bẹ lápò bàbá wa Ìjàrá owó ń bẹ lápò gbogbo wọn ṣé Mukutaru owó ń bẹ lápò gbogbo wọn bàbá oníwàásí àgbáyé bàbá mi Muyideen Bello bàbá wa àní wọn ló ní iṣẹ́ omi òní jẹ́ tiná ẹni tá a bá fi iṣẹ́ rere rán ó dájú kò ní ṣàlàyé jẹ ìyá náà. Adékúnlé níbi àṣàmọ̀ mi o ìwà rere ni wọ́n fi fún wọn lóye kì í ṣe nítorí owó rárá. àárín àdínì Àyàtúláì pátápátá ní ti ilé tóko àti ìkọrin a máa fún bàbá láyè kí wọ́n ṣe wáàsí fún wa àkànfẹ́ ṣe interlude ni ìyá náà ìran ènìyàn méjì ní náwó àwọn kan á náwó wọn á ná tẹ̀rín tẹ́yẹ o wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ kó dùn bá wọn nínú ìyá náà. Adékúnlé nídìí àṣàmọ́ mi o ìwà rere ni wọ́n fi fún wọn lóye kì í ṣe nítorí owó rárá. ṣùgbọ́n ríran ẹlẹ́ẹ̀kejì báwọn yẹn bá náwó lójú wọn lẹ́ ó ti mọ ọgbóhun tó ń ṣe kò dùn mọ́ nínú ìyá náà. Adékúnlé nídìí àṣàmọ́ mi o ìwà rere ni wọ́n fi fún wọn lóye kì í ṣe nítorí owó rárá. ìyá náà kò ní forí fọ́ ẹ kò ní forí fọ́ ẹ láwàní tó owó lọ jọ̀wọ́ ni o kò ní forí fọ́ ẹ Adékúnlé kò ní forí fọ́ ẹ kò ní forí fọ́ ẹ ìyá náà kò ní forí fọ́ ẹ. mi fẹ́ sẹ́ńbẹ̀ níbi ṣọ́bàndé
ìmọ̀lẹ̀ àádín ní gbogbo àyà tí wà ìpa pátápátá ní ti ilé tó kó ìyá olóríire ẹnì ọmọkú oríire òní kò ní ìbànújẹ́ lọ́nà ìlẹ́dùn bá rẹ̀ yan ọba wa ṣọ́pàndé kò ní pa ẹ́ lọ́mọ ṣọ́pàndé kò ní pa ẹ́ lọ́mọ ìgbìmọ̀ oyè tó owó lọ jẹ́ òní kò ní pa ẹ́ lọ́mọ ìmọ̀lẹ̀ kò ní fẹ́ rí fẹ́ kò ní fẹ́ rí fẹ́ ṣọ́pàndé kò ní fẹ́ rí fẹ́ kò ní fẹ́ rí ṣe fún iṣẹ́ ọba alájà bí àmì lọ ọjọ́ kúrò máa ṣọ ó ṣe lọ́wọ́ ọ̀tá ilé ó tún ṣe lọ́wọ́ ọ̀tá òde àmọ́ níṣẹ́ ní afa ìgbé níṣẹ́ ní aṣojú tó bá ní báwò ìdájà méjì tó ṣe. Láti ṣe mọ̀ọ́mọ́dé ní bàbá wa bá lò àjàǹdí bàbá ní kí n ṣàdúrà kan fọlábìlẹ̀ kan Solomon Yayi Abíọ́lá Yayi incoming governor Yayi àrẹ̀mọ Yorùbá Yayi olórí rẹ̀ ní Yayi olórí rẹ̀ ní Yayi. Oníṣẹ́rẹ́ ní Yayi, Bọ́lá Solomon Yayi, Bọ́lá Solomon Yayi. Yayi ibi tó bá lọ làwọn, ibi tó bá lọ là ń lọ. Orí pàmìlẹ̀ mi, ó tó bẹ lọ́sọ̀rọ̀ ló ti ń ṣe dáadáa sí gbogbo pátápátá. Ọmọ kékeré ń jẹ níbẹ̀, àgbàlagbà ń jẹ níbẹ̀, Yayi Solomon ibi tó bá lọ là, ibi tó bá lọ là ń lọ.
bàbá mi ẹjọ́ bàbá mi yẹ bàbá fún yáàyè ọ̀rọ̀ mande we shall stand ọ̀rọ̀ mande we shall stand ọ̀rọ̀ mande ọ̀rọ̀ mande ọ̀rọ̀ mande we shall stand. ayé bíbá lu àmọ́ wa yìí ká tó bẹ̀rẹ̀ fàájì nípẹ̀rẹ̀ ohun lẹ́yìn wá sí bàbá wa àtàdúrà èmi náà fẹ́ bẹ láwọn ọba láyé tó wọ̀ yìí gbogbo ohun tí mo fẹ́ pátápátá kọ́ láwọn ọba ń ṣe é èyí tí mi ò fẹ́ ọlọ́wọ́ ọba kò lè jìnnà sí mi lọ́nà àwọn bàbá àṣẹ tó ń bẹ níkàlẹ̀ bàbá wa Ìjàrá àti bàbá Fọ̀díláṣẹ́ Muyideen Àdàgbàlò ẹni tó ń bẹ lágbàdo fọwọ́ lé léjìká ẹni tó bá nígbàgbọ́ pé gbogbo ohun tó fẹ́ òun lọ́wọ́ ọba ń ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fọwọ́ lé léjìká ó yà sọ fún un pé bó fẹ́ bó kàn nínú ọdún tó wà yìí ọ̀ṣọ́ fàmí nínú ọdún tó wà yìí ọ̀ṣọ́ fàmí wà lórí ọmọ nílé bàbá rẹ̀ wọ́n sì lórí ọmọ nílé bàbá rẹ̀ wọ́n tó pa ẹ́ lẹ́kùnrin ó sì máa bẹ̀rẹ̀ ọ̀gá ìyáyé rẹ̀ wáyé náà ọ̀ṣọ́ fàmí òní ṣẹ́yà wáyé mọ́ bàbá bó fẹ́ bó kàn nínú ọdún tó wà yìí ọ̀ṣọ́ fàmí. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. yẹnu ẹni tó bá rí tó fẹ́ máa rọ̀jú kọ́kọ́. ẹni tó bá rí tó fẹ́ máa rọ̀jú kọ́kọ́. gbẹ́gbẹ́rún Mr. Profit ọ̀rọ̀ tí wọ́n ká. gbẹ́gbẹ́rún Mr. Profit ọ̀rọ̀ tí wọ́n ká. ó jẹ́ kí ló máa ń bí wọn jù bá wọn bá wọn lọ. omi aláàrẹ̀ mọ́ omi sọlọmọ yáàyè sọmọ fọmọ mi bàjọ bàjọ lọ. Ọ̀yọ̀ ọ̀yọ̀. Sọmọ fọmọ mi bàjọ bàjọ lọ. Yáàyè sọmọ fọmọ mi bàjọ bàjọ lọ. Yáàyè sọmọ ọ̀rọ̀ kọjọ 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 kọjọ.